Ẹjọ́ kí ló ṣẹlẹ̀ ní báyìí? Aṣọ ọdún ìṣẹ̀ṣe. Ọdún ìṣẹ̀ṣe wo ni? Ìṣẹ̀ṣe ìbílẹ̀ fún gbogbo Èkìtì tí a ti bẹ̀rẹ̀ ní àti oṣù kẹjọ ní òtátì oṣù kẹjọ láti bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe tá a ṣe still tó lè máa parí ní end of this month tá a máa ṣe ọ̀dẹ̀dẹ̀ òkèlà ní ọ̀wọ́n oṣù kẹwàá ìyẹn náà ló kásẹ̀ òrùn tí ò ní sí eégún mọ́. Kí lorúkọ eégún yìí? Eégún tó jáde lé ní òun náà pè ní òwì àmọ́ tí àwọn ẹ̀ṣẹ̀ náà pè ní ìyẹ̀wù ọlọ́jà òrùn torí òun ló jẹ́ fún àgbà fún gbogbo àwọn eégún tó máa jáde ní gbogbo Èkìtì bó ṣe wù pé orí eégún ṣe tóbi tó ọ̀gá wọn lélẹ́yìí torí bí eégún bíi márùn-ún máa jáde tá máa gbé adìyẹ dání tá fi ṣe àdúrà ní oríta eégún tó máa ń gbé fún lélẹ́yìí torí òun ló jẹ́ àgbà ní gbogbo eégún níbẹ̀ ní Èkìtì pátá. Ṣé àwọn eégún wọ̀nyẹn tí wọ́n ní ọ̀gá sọmọdé sí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni. Ẹ ṣàlàyé fún wa. Ìdí tó fi ní ọ̀gá fún ọmọdé ni pé bí èlé ṣe wà wọ́n ní òun ni òsè eégún ó máa ń sí egbò tó eégún ẹ̀ àwọn eégún kan wọ̀ tán pè ní ìdò ọjà ọba àwọn eégún yẹn ó jẹ́ eégún tó máa ń jó náà but eégún eléyìí òun ló jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n fún gbogbo wọn torí nígbà tí wọ́n mú eégún láti ọ̀run tó mú bọ̀ ní ilé ayé Egungun ló jẹ́ àgbà tó ṣáájú tó lànà fún gbogbo àwọn igba irúnmọlẹ̀ bí Ògún ṣe lànà fún gbogbo irúnmọlẹ̀ ní ọjọ́ kìíní àná Ògún ló kéré jù nínú gbogbo igba irúnmọlẹ̀ gbà tí ọ̀nà díyíjú tó díyíjú Ògún ló wà lẹ́yìn ó wá bẹ̀ wọ́n ní gẹ́gẹ́ kó bọ́ síwájú wọn ní ìwọ̀n ọmọ kékeré ìgbà táwọn gbà láyè tó bọ́ síwájú òun wá lànà fún gbogbo igba irúnmọlẹ̀ wọ́n fi wá láti kò lọ́run wọ́n ti kò láyé eégún yìí òun ló jẹ́ eégún tí gbogbo èèyàn àti ọba àti ìjòyè àti ògbóni àti ẹlẹ́ẹ̀fà àti onímẹ̀gùn àti àwọn onífá tán bẹ̀rù jù àti pé ó jẹ́ àgbà fún gbogbo ìgbà irúnmọlẹ̀ pátá. A máa ń rí i pé oríṣiríṣi àwọn eégún báyìí la máa ń rí káàkiri a máa rí nílùú kọ̀ọ̀kan lóríṣiríṣi ṣẹ́yọ̀ kan ni àbí oníkálukú ló ní àwọn eégún. Oníkálukú ló ní tiẹ̀ ní ìdílé kankan láti ní orò láti ṣò ní ìgboro Àdó yìí táwa ti bẹ̀rẹ̀ orò wọ́n kọ́ bẹ̀rẹ̀ láti ilé elérìbì tó máa ń sílẹ̀ kòrò ọjọ́ kejì wọ́n bẹ̀rẹ̀ ní Òkèlá wọ́n mú ayé jáde lẹ́yìn ẹ̀ wọ́n á ṣe ìwẹ̀mọ lẹ́yìn ìwẹ̀mọ wọ́n á mẹ́gùn ìwẹ̀mọ jáde lẹ́yìn eégún ìwẹ̀mọ wọ́n á sá ògún lẹ́yìn ògún wọ́n á ṣe àdé ìgbẹ̀yìn lẹ́yìn àdé ìgbẹ̀yìn wọ́n á ṣe àdé kábíyèsí lẹ́yìn àdé kábíyèsí wọ́n á ṣe àdé òkè ìbọn lẹ́yìn àdé òkè ìbọn wọ́n wá mú àtẹ̀lámọ̀ jáde ní òréré oníbi àtibádé yẹn nílé Ẹgbẹ̀dìmọ̀jò ọjọ́ sẹ́yìn eré tó ń bọ̀ bẹ́ẹ̀ ní ìjànú máa jáde ní street tower yìí ọjọ́ sẹ́yìn òun náà eégún tó jáde eégún babaláwo ni wọ́n á tún mú rẹ̀rẹ́ tó máa ní àdó kékèké ní orí wọ́n á jáde ní ọjọ́ Sunday òun. Ẹjọ́ máa ń rí i pé àwọn eégún kọ̀ọ̀kan bí irú eégún báyìí wọ́n máa ń na àwọn èèyàn káàkiri ìlú kí ló ṣe rí bẹ́ẹ̀. nǹkan tó jẹ́ ni pé a fi ń ṣe ìbáni pé eégún nàyàn wọ́n kóòtù dání ìṣẹ̀ṣe wa nìyẹn. àwọn àgbà máa ń sọ kinní kan wọ́n léèyàn tí ò délé Adó wọ́n ní kò mọ̀ pé ìbò ló ń jẹ́ orò. Adó ló ní Egúngún Òdè ló ní Ọ̀ṣun yìí. àwọn àgbà wọ́n mú gbarúmọlẹ̀ wọ́n mú lọ sí èjì ọba torí pé bí Adó bá ti ń ṣe eégún bó ṣe wù pé eégún bá ti jáde tọmọdé bá wà lórí sickness tẹ́gùn bá ti jáde tó bá ti gbé bẹ́ẹ̀ eégún jáde àrẹ àdá àwọ̀ ebe eégún ló jáde àdá jẹ́ kí n lọ wò ó àjẹ́ kí n wò ó àjẹ́ kí n wò ó tó bá lè ti ara àṣẹ kí ni ara àṣẹ gágá tó bó ṣe rí nìyẹn. Ṣé bí àwọn ẹlẹ́sìn kejì ṣe sọ pé ẹni tó bá tẹ̀lé eégún àbẹ́ tó bá ṣòro ó máa wọ iná báwo lè lè ṣe jẹ́ sí i báwo lè ṣe rí lè. ẹ ṣe ní nǹkan tí ò yé wọn ni pé ohun tá a fi ń ṣòro ẹ máa gbé nígbà tí babaláwo bá jí lóòrọ̀ tí babaláwo bá fẹ́ dífá alóluwa á ní mo jí lè ní o á ní kó darí àwọn èèyàn tó máa ṣe mí lóore sí mi olúwa ló ní ewé
àti egbò yàtọ̀ sáwọn tó fi ṣàbùrú nígbà tá a fi ń ṣòro tá a fi ń ṣe egún olúwa jésù táwọn pè òrógó fi ságùn tọ́gọ́ fi ṣe ìrọ̀rùn fún àwọn ọmọ kéékèèké àti àgbàlagbà tó tí babaláwo bá jí láàárọ̀ tó bá gbóògùn jáde tó bá lóun fẹ́ ṣe tí ò bá fi tolúwa ṣe kò lè jẹ́ fún. ẹ̀sùn ẹ sọ bẹ́ẹ̀ jẹ́ fún wa ẹ sọ orúkọ yín àti ìlú tẹ́ ẹ wà. orúkọ mi ni Ifágbénga Adójútẹlẹ́gàn ọmọ wọn nílùú Èkìtì ní Adó-Èwí tí wọ́n bí ní Òkèlá tórúkọ eégún mi sì ń jẹ́ Adójútẹlẹ́gàn. Pátá olódùn